Alámáyọ̀ TV ẹ pè é kí n gbọ́. Alámáyọ̀ TV. Ìkànnì alálùbáríkà lórí ẹ̀rọ àṣìkáyé, ìkànnì tí wọ́n fi ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Alámáyọ̀ TV, ìkànnì tó ta gbangba yíká níta gbangba yíká oko lórí ẹ̀rọ ayélujára. Wọ́n lo àsìkò yìí láti máa dúpẹ́ lọ gbogbo ẹ̀yin ẹni bí ẹni èèyàn bí èèyàn tẹ́ dúró tì wá fọ́dún tó kọjá lọ́dún 2026 tá a wà yìí. A fi ń dá yín lójú pé a ò ní ba ojú yín jẹ́. Ọ̀kan òjọ̀kan àṣà, orin, ewì, ìtẹ̀ ìṣẹ̀dálẹ̀ pátálẹ̀ ó máa wò lórí ìkànnì kágbáṣà lárugẹ, oríkì, ewì, ìjálá, orin ọdẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ tiwa ní níkànnì Alámáyọ̀ TV kẹ́ ẹ máa bá wa pín lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè kárí ilé kó kárí oko. Alámáyọ̀ TV ló ní àmọ̀rírì yín, àdúpẹ́ lọ́wọ́ yín. Nípa arábìnrin kan, ọmọkùnrin tó bí ọmọ yìí ó jẹ́ ọmọ ológo, ó kàwé láti iléèwé ní tí mo mówó wálé fáwọn òbí dípò kan mọ fún lówó iléèwé ìmọ̀ mówó wálé ni. Ṣùgbọ́n bàbá ń pariwo pé iṣẹ́ kí ló ń ṣe níléèwé, ọmọ yín ò gbàgbà fọ̀ ń ká sọ wálé ẹ̀rọ ojú olè ẹ̀ mú, ó yẹ ká mọ fún ọ ni, ibo lo ti rówó? Ìyá ní ẹ filẹ̀, ẹ jẹ́ àfi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí léèrè ń gbọ́nbó nìwọ náà ti rówó bọ́mọ bá ti múrọ̀ kan tó yí mọ́lẹ̀. Ọmọ lòun ṣiṣẹ́ kan ní ibi tóun ti ń kàwé, àyè iṣẹ́ kan sílẹ̀ òun ṣe ibẹ̀ lòun ti ń rówó. Ìyá ló dáa kó múra sí i. Ìyá ń kùn lọ́wọ́ ṣùgbọ́n bàbá ń sọ fún un pé jẹ́ àṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Ìgbà tó dijọ́ kan bàbá gbéra, bàbá kọrí síléèwé, kò bá ọmọ yìí níléèwé, wọ́n ní wọ́n ti lọ òde fàájì kan. Bàbá yìí takú, ó dúró sínú ilé tọmọ yìí ń gbé. Nígbà tọmọ dé, tọmọ ó ṣílẹ̀kùn, tí bàbá wọnú ilé tọmọ yìí ń gbé, bàbá sajé kú kalẹ̀. Bàbá gan tí ń rán ọmọ níléèwé gan tọmọ yìí nínú ilé bàbá gan ò ní. Bàbá ké, kí ló dé? Lágbájá bò ló ṣe rìn. Bàbá bínú kúrò níléèwé, ó wálé. Ó kẹ́jọ́rò fún ìyá rẹ̀ pé mo déléèwé ọmọ rẹ̀ bó ṣe rí nì bó ṣe rí nì. Ìyá náà bá gbéra, ìyá bá lọ bẹ̀. Ìyá náà bá bẹ́ẹ̀ lóòótọ́. Ṣùgbọ́n ńgbà tọmọ yìí ti wọ́rọ̀ kan sọ fún ìyá, kódà ó ní kí ìyá ràn án lọ́wọ́ pé torí pé ògo òun ti búyọ. Gbogbo ọ̀nà tógo tó búyọ yìí ò fi ní wálẹ̀ kí ìyá bóun ṣe. Ìyá ò ṣe méní ṣe méjì, ó fún gbàjá. Ó bẹ̀rẹ̀ sí ní mọ ọmọ yìí káàkiri láti ibìkan débìkan. Ẹ̀yin èèyàn mi nílé, ẹ ti mọrú iṣẹ́ tírú ọmọ bẹ́ẹ̀ mọ̀ ọ́ ṣe. Ìyá yìí kùn lọ́wọ́ o. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wá a débi pé ọmọ yìí ó kàwé yọrí tó fi kúrò níléèwé ńgbà tówó ti dé. Ìyá ní bó bá kúkú kàwé náà owó ní ń wá, Ọlọ́run ti ní kówó dénú. Ọmọ yìí padà wá sílé, ó sílé ìtajà ńlá kan, gbogbo ẹ̀ ń lọ létòlétò, owó dé. Ṣùgbọ́n bàbá ń pariwo, ìyá kọjú ìjà sí bàbá pé ṣé kò fẹ́ kógo ọmọ òun ó búyọ ni tó fi gbógun tọmọ òun. Bàbá ní tò èyí tẹ́ ẹ ra wọlé yìí, ibi tó bá bá yín, ibi tẹ́ ẹ bá bá já ẹjọ́ mọ́ báyìí ni òun ò lọ́wọ́ sí i. Láìpẹ́ láì jìnnà ọmọ yìí gba òkè òkun lọ. Ó ti kọ́lé ńlá, ó mú ìyá rẹ̀ lọ́nú ilé tó kọ́. Òun àti ìyàwó rẹ̀ àti ìyá ni wọ́n jọ ń gbé, wọ́n ń lọ láyìí lọ. Kí n má wọ́ kó mọ̀ bó torí àkókò wa.